ṣé o bàbá. Ìwọ tó fẹ́ mi là fẹ́ tán, tó fi ṣe ìyanu rẹ̀ hàn nínú ayé mi. Ó ṣé o bàbá. merciful God. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba kan wọ́n ti kà lẹ́yìn. Adúró pọ́ìpọ́ì lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá. Merciful God. Merciful God. The merciful God. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba kan má ti kà lẹ́yìn. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá.
ẹni ọmọ ẹni ṣe òde gbéjà sílẹ̀ àwọn ọmọ rẹ náà lè wá o ọwọ́ abáyé o kó bá ní fúre nù o àwọn líkẹ́líkẹ́ àwọn lọ́balọ́ba àjíbáwẹ́ o fẹ́ máa fi ṣàṣemọ́ o àwọn ọmọ náà lè déwé o àwọn rẹ o. aláyé àfo aláyé àfo ọmọ rẹ náà rẹ o àwọn méjèèjì ẹ má wà ẹ wá bọ́bá wẹ ọ̀sùn rẹ dùn ẹ kọ́lá ẹ má pọ̀ sí kóyìn ẹ má pọ̀ sí kẹ́dàgbà kẹ́dùnkù kẹjẹ wọn mọ́ láyé wẹ́ o kẹ má fi jẹ́ síyà o. aláyé àfo aláyé àfo ẹ̀wù dẹ́rì bá wẹ́. wọ́n kẹ́ máa dọ̀gba lẹ́gbàlájà. ẹ̀wù dẹ́rì bá wẹ́. kóyìn ẹ má pọ̀ sí kọ́lá ẹ má pọ̀ sí ọ̀bà bá túbọ̀ wúre nu ẹ. Aremo dédé ṣíwọ́ bẹ́ẹ̀ dédé ṣíwọ́ alùpẹ̀pẹ̀ o kábíyèsí aláìlúwà ọmọ ẹ̀nẹ́dẹ̀ o ọ̀nìkẹ́ dìde o. wẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀mẹ́ta arábìnrin kan. àjò yẹn ṣe o. àṣẹ o. ẹ̀mẹ́ta arábìnrin kan. for the last time. Ó dàbí ọ̀túnba aṣọ ńlá èmi mi tó kù pẹ̀lú ìwé ṣó ń dọ̀ ṣẹ́ẹ̀tì mo wọ́ all the time láì gbogbo ẹ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alhamdulilayi. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. alhamdulilayi. àtúndé adé wa ládé agbọ́pẹ́ wa ládé lámúdìmọ̀ kí wọ́n o. alhamdulilayi rabi. rẹ̀ ń ṣe ní ṣàṣemọ́ o. àṣẹ o. wọ́n á ṣe lúgbálúgbá rẹ̀ o. àṣẹ o. ọ̀tẹ̀ tiwọn nílùú yìí ìlú ètí ń dá àtúbọ̀ máa dá o. àṣẹ o. nílùú àríjẹ́ àrímọ́kọ ẹni abálẹ̀ o. àṣẹ o. wọ́n ní rókù wọlé wọ́n ní rókù wọ́n jáde o. olórí ẹ̀yin náà pẹ́ lágbára Ọlọ́run. ẹ̀yin olóyè wa mo kí yín kú oríire o mo kí yín káàbọ̀. ìgbà tí mo rí invitation babalámodì ní Àrẹ̀mọ nítorí Àrẹ̀mọ mi ẹni tó fẹ́ jẹ́ President of African Development Bank ni who is from my town. Yes bí mo ṣe rí báyìí bí kábíyèsí ti gbà kábíyèsí ti gbà Rolls Royce o Rolls Royce rẹ gbé wa kábíyèsí ra àti sí ètò yẹn. kí n má wulẹ̀. ó ń bọ̀ lóru mi. ó ń bọ̀ lóru wọ́n ti confam yẹn. àbúrò mi ni. náà jẹ́ kó confam rẹ̀ kábíyèsí yá ṣẹ́fẹ́ tí ọlọ́mọ ṣe ní ẹjọ́kọ̀ wẹ́ Rolls Royce wọ́n rà ó bọ̀. ìbọn bẹ̀rẹ̀ ìwọ̀dù ìwọ́ wà. bẹ̀rẹ̀ ẹsẹ̀ ti ra lórí. tẹ̀gbọ́ntàbúrò ọ̀fun ṣe. Lámòdì nàgbàlọ́ Adénáyọ̀ o kò bá dé wọn ẹ̀wọ̀n ẹ̀rẹ̀ má lò ó kéèké ní jáàmù ìyẹn àkọ́kọ́ o èkejì kórádìbà lọ ibi àjò yìí òun ni pé ẹ̀rọ àwọn ọba àtọ̀rọ̀ jẹ. Look at me. I left banking industry as a director. So for me to be here, láti wá ṣètò yìí, màá gba 5 million lọ́wọ́ Àrẹ̀mọ. I'm getting 5 million from you. What do I have to say? Should I give you the account? Bọ́bagúnwà. Ó yá. Ẹ dá mi lóhùn. Yes. Lámòdì dédé náà ṣàrẹ́fẹ́ o máa ṣe
ẹ̀wọ̀n náà máa wá níjẹ̀bú gbó o. bẹ́ẹ̀ ni ó yá Aremo. ọwọ́ ọ̀rẹ́ Aremo ra. Aremo, I'm going to be mild with you. I will get your commitment and I will ask your friend to join me. What about that? Okay, thank you. But I'll get your commitment first. ẹ jẹ́ kí àwọn àgbẹ̀ kọ́kọ́ dáhùn sí lọ. Okay. òun ló ń ṣe títì ń sìn. Okay. ṣe títì yẹn ń sìn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti ń pè alẹ́kọ̀ọ́lẹ́tà títí pé kínní àwọn lóyè Lámòdì ọmọ mi náà ń ṣe títí mẹ́ta ló ń ṣe mí. mo mọ̀ pé akínú adé títí mẹ́ta ló ń ṣe àsìsí. Okay. àwọn tó fẹ́ bá yín dá sí dà. For your eyes only. We have just. I will do the needful. Okay. Lámòdì ẹ ṣáà lè dífẹ̀ndì. Yes. It's a continuous debt. But yes. Why important because this is very important. I would do the next. No. That's the come me by you to me. No, it's going to be. I will do the next. Then I will do the next. Okay, about me for me. I'll send it to you. Okay, okay. Koko send account details, man. I can't not my disbursement. No, Nico go for my work. I can't me. But send account details. My fault. You father to buy father to turn back on the way mother. My fault. Ọmọ ọba ló gbé nílé yìí o. Ọmọ ọdún kan. Salami gbogbo nǹkan kan ló gbọ́ àdìgbò àbẹ̀ sí ọmọ ọba ló gbé. No, I'm actually jointly, Nisa. Jointly? Jointly. O ti fún wọn lówó mọ́tò tẹ́lẹ̀ kan náà níwáyé èlò ló fẹ́ fún àwọn ọba tó dé. That's what that's called. Ṣé kí n pè Olú ẹ káàbọ̀. Àjàláyé nígbà o. Àjàláyé nígbà o. Tí mo ti ń gbádùn àgbéká bẹ́ẹ̀ múra. Àjàláyé nígbà Àjàláyé. Sọ́dúnṣà. Àjàláyé. Ó dàbí mo máa ń dọ́gba kí ní rẹ̀. Mo rí Lámòdì bá mi sọ yéèyàn. Tọ́fún ṣe ti lé. Wọ́n lè fi tọmọ bá ṣe. Ẹ má dáhùn sí Àjàláyé gbà. Lámòdì wọ́n lè fi tọmọ bá ṣe. Tọmọ bá ń ṣe o. Ṣé ká máa lọ rí pálásẹ̀ ni? Ká máa lọ. Ẹ má dẹ̀ jẹ́ ọjọ́ bu ìlú ẹ̀. Wọ́n ti ṣe kára ite. Ṣáà lẹ́sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kí n dẹ̀ fẹ́ obtain commitment. A máa lè waste time. Àjàláyé kan tí mo sọ fún mi. Oyinbola, I greet you. Ẹ̀sọ́ Olú ẹ káàbọ̀. Èmi ni mo ní dẹ́mọ̀ pé mo fún yàtọ̀ 3 months ago nípa ti ọ̀rọ̀ oyè yìí. Tọ́jọ́ pé àwọn òní jẹ tọ́jọ́ pé Chieftaincy lọ fẹ́ jẹ́ mo fi fún yín. bẹ́ẹ̀ni ọjọ́ ṣe pẹ́ pẹ́. Àṣẹ. Oyè tẹ́ ìjẹ nílẹ̀ ní kábàámọ̀. Lágbára Ọlọ́run lágbára ilé ìgbìmọ̀ rẹ̀. Mímọ̀ títí lọ́jọ́ yìí lọ́dọ̀ Lámòdì wà rún àríwárí. Lágbára Ọlọ́run lágbára ilé ìgbìmọ̀ rẹ̀. Wọ́n ti gòkè báyìí lè jábọ̀ o. Àwọn àgbàlagbà wọ́n máa ń kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ wọn ṣe kọ́. Ìjàgbọ́jẹ̀ kù. Ẹ̀yìn gbọ̀ ìrántí. Afọ olóró lóye o. Olóró lóye o. Ọmọ àgbèṣe olóró lóye. Owó ìtọ́nà ẹni tó wà títọ́. Owó ìná kọ̀ọ̀kan fọ́ra rí mìíràn. Agbára Ọlọ́run lágbára ìgbìmọ̀ àwọn ẹ̀wọ̀n àti Lámòdì ní dàrú o.
lámòdì àtúbọ̀ pẹ́ wọn nagbára Ọlọ́run kíkẹ́ ní sunkún lórí wọn o nagbára Ọlọ́run nagbára Elédùmarè ẹrú abiyamọ tí wọ́n ní ìwà bọ̀ lé eré àsọ yẹn Ọlọ́run á jẹ́ kó rí wa ní Ọlọ́run á jẹ́ kó rí wa o thank you Jesus name amen. Mo rí aláìlú àṣọ níka pépé yóò fọ kí níyẹn wọlé o àfikí lámòdì bá máa fúnra ẹ̀ ṣe àyè ìbẹ̀rẹ̀ olórí. Do you have your permission? Wọ́n nínú kan ṣe owó ayé ni owó àwọn ayé ni àwọn àgbàlagbà kan náà so kẹ́ẹ̀dẹ̀ fẹ́ ká ṣe náà yẹn. Ẹ̀kọ́ káwọn méjèèjì. Mo ní àbẹ̀gbé ẹ̀dá àbáníṣe tó dáa. Ẹ̀mẹ́jì ló kárí ọ̀. Ẹ̀kọ́ àjọṣe lẹ́wọ̀n. Eléyìí tá à ń ṣe ìpèníjà ṣe mọ́ o lámòdì fi ònìyàn jóyè lẹ́nu Ọlọ́run ní jẹ́ kó jẹ́ kan ṣe ikú ń re o kíkẹ́ ní jẹ́ kan ṣe ikú ra wa lẹ́ o ẹni jóyè kẹ́ oyin àtúnára o àríbá ti ṣe arọ́nà gbégbá o ó lẹ̀ tí ríbá ti ṣe àtúbọ̀ rọ́nà gbégbá ó ti gòkè ní ìjábọ̀ láéláé máa wà pẹ̀lú àwọn tó tẹ̀lé wa àwọn ìtẹ̀lé wọn wá ẹ̀jẹ̀ kan máa bọ̀ ní. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà torí aago mẹ́sàn-án la fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bọ̀tọ̀ bá wà níbí náà rántí pé wọ́n wà. ìṣàjẹ̀búrà ń sọ̀rọ̀ nípa rẹ̀. Òun náà sọ bẹ́ẹ̀ pé Àwùjalẹ̀ ló pè wá. Àṣẹ wà níwájú. Wọn náà ló dẹ̀ mọ àbúrò mi yẹn. Àbúrò yín wò. Wọn àti kí lọ́jì jọ ń ṣe wọn àti Tinubu lọ́jì. SAN I greet you sir. Ẹ mọ̀. Sam. Ige san. Bẹ́ẹ̀ni orúkọ ẹ̀ máa sínú. Ige san ìkúrà ni. Olúwa bá máa sọ yẹn o. Àwọn bá máa sọ yẹn. Jẹ́kí san kọ̀ọ̀kan sọ ó máa mú àwọn aláìlú wa. Mo wá ní Àbújá ń jọ ẹ̀. Wà ń bẹ̀. Agbára rẹ̀ pọ̀. Anyways. Ṣé o mọ̀ pé kò sí bí nǹkan yìí tó bá wà lómi ó máa wú síta ṣé o mọ̀ pé ìfọ́dẹ̀ mo tó àṣírí ẹ̀ sì pé ayé ìwọ náà bẹ́ẹ̀ ni ẹni Nàìjíríà ẹni yọ ayé ìyọ iná kò yẹ ní ìdòbù. Ìdàgbàsókè Nàìjíríà àwọn ọ̀run wa. Wọ́n pè SAN kó máa wà. SAN. Máa wà ní a ti sọ̀rọ̀. A ti sọ̀rọ̀. Gbogbo ẹ̀ máa bọ̀ ní àkáǹtì mi. Àwọn ọ̀rànkò ilẹ̀ rí ṣe Ọlọ́run tó ń fààyè rẹ̀ ilẹ̀ ọ̀kẹ́ bẹ̀rẹ̀ sí jẹ́ orúkọ tuntun láti lè orúkọ tuntun lọ tó jẹ́ lẹ́yìn orúkọ yẹn. Alẹ́dùá gbogbo ẹ̀ tẹ́ wà lọ́wọ́ ẹ máa bọ̀ ń bí. Wọ́n máa wà ẹlẹ́sùn kí n ṣàlàyé olóyè fúnra rẹ̀ orúkọ tuntun náà fẹ́ jẹ́ orúkọ náà kẹ̀lé lágbára Ọlọ́run kí ni wọ́n o àjẹ́ làró máa jẹ o lágbára Ọlọ́run wàá ru ìwé nílùú ọkọ̀ ṣùgbọ́n kára ṣerun wáyé wọ́n gbọ́dọ̀ ṣèrán àwọn àgbàlagbà so ṣe tí lámódìrí wà náà bẹ́ẹ̀ ṣètò tí lámódìrí ìwé táwọn ọba ìyẹn tó lórí àwọn ọ̀túnba àwọn olórí tún àwọn ọmọọba kọ́ baálẹ̀ àtàwọn ọmọọba àti àwọn olóró ọ̀dọ́ àti àwọn ọ̀dọ́. Bàbá olóyè ìbílẹ̀ máa ti bẹ̀rẹ̀ 1 2 kẹwọn máa tó. Sórí tèmi ẹ̀dẹ̀ yìí kẹ̀ o mọ oye tí mo ra dísù sí àtìgbà tó. Pẹ̀lú máa mọ orí bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ rí ìwé táwọn ọba ẹ̀ ẹ̀sà kan wí bẹ́ẹ̀ wọ́n ń ká o. Èmi nìyẹn o. Ìgbà kan fi ṣe ìbàjẹ́ olùdókè àmísì. My daughter. Lábọ́dé. Ṣáàjọ bẹ̀rẹ̀ bóyá ìdíje máa ti lé. Báni gba lọ́múlójú kan wá ló máa bá mi gba báwọ̀ tó bá gbà. Madam. Wàá dẹ̀ fóònù ẹ̀ báàkì bó wà níbì kan sì ni.
ó yẹ ẹ̀dá ló time ti lọ. ẹgbà microphone microphone. Children, everybody come forward. Family and friends. Gbogbo ẹ̀yin tẹ́ wá bá a ṣe oyè àtẹ̀gbọ́n àtàbúrò àtọmọ ẹ máa bọ̀ bí olùkọ́ gbé wọlé tí ẹ máa bọ̀ ẹ wá san owó ìsọmọlórúkọ. Ẹ dìde. Ó yá. Ẹ má dáhùn bá dúró. Kọ́ kí n káwó tán kó síbẹ̀ ẹ̀ kàn máa bù síbẹ̀ ni. No, we don't have enough time. We can get a transfer. We wouldn't mind a transfer. Ìwé ti láwọn àwọn ọba ilé àwọn ọba sì pọ̀ tó pọ̀ o. Oya. Transfer is allowed. Transfer is allowed. Oya àwọn tó kú lẹ́ẹ̀kan máa bọ̀ o. Aremo. Oya. Aremo. Ló bẹ̀rẹ̀ nígbà tí màá ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ àwọn ọba nílé ìfowópamọ́ nílé bẹ̀rẹ̀ àwọn ọba nìyẹn. Kábíyèsí ni olórí nìyẹn, ọmọ túbà nìyẹn. Àbídé ẹni iṣẹ́ ìkìtì rẹ̀ ń bọ̀ lọ́tọ̀ máa gbà lọ́tọ̀ ní ìṣètì rẹ̀ ń bọ̀ Oya. Owó ṣe ọgbẹ́ tó kọ́kọ́ dọ́dọ̀ ni. Láti mo ṣe dé ní. Wọ́n mi ní kọ́ àwọn àbúrò ẹ̀. Ó yá ẹ lọ mú lálọ́ọ̀kẹ́ bá mi bu. Ṣé owó tèmi ẹ̀ máa san ẹ lọ́tọ̀ ni o? Owó ìtaniléyìí o. Fún ṣọ́ọ̀bù àti pẹ́pẹ́ ìgbógbó àwọn ọmọ màlúù wà. Lọ́nà ibi ló ti fẹ́ o. Àìbé ní ibẹ̀ ní báṣepọ̀ lórí rí. Ẹ má ṣe bá kówé náà. Oya àwọn tó kù. Àbúrò mi ètò lọ́dá àtijọ́ ẹ̀. Ó ti wà tó ti dé látàrẹ. Ó wá síbi ọdún kí mo gbé Lábọ̀ jẹ́ àbà kí wọ́n ẹ má wáyé. Ẹ má bọ̀ jà. Wọ́n bèèrè lọ́wọ́ ẹ ṣé bẹ́ẹ̀ ju ìdákòjú yìí. Àwọn bá ń kọ́. Ṣé bẹ́ẹ̀ ju ìdákòjú yìí. Adájọ́ wọ́n ti máa dáhùn. Àrẹ dáhùn àti dáhùn. Àrẹ̀mọ ti dáhùn. Àrẹ̀mọ ti dáhùn. Látàrí ọ̀dọ̀ kí má ṣe ìdọ́là tó jọ bí báyìí. Nínú bí ìdọ́là yọ. Olóyè obìnrin o lábòdì ṣèkà Ẹ̀kọ́ kọ́ntínú. lọ́fẹ̀ẹ́ láì gbòòrò obìnrin o.
àgbàlagbà ló fi ṣóun bí ikú dànù abíkú dànù wẹ́ o abẹ́ àrùn dànù wẹ́ o abíkú dànù àwọn ọmọ wẹ́ o abẹ́ àrùn dànù wẹ́ o lágbára ọlọ́run lọ́jọ́ Elédùmarè ẹ̀ẹ́dàgbà ẹ̀dàrúgbó bẹ́ẹ̀ edible items edible items so orógbó rẹ o ẹ̀tọ́ fáwọ́ lágbára ọlọ́run lágbára Elédùmarè ọjọ́ yá dalẹ́ o wọ́n ní kí ọ̀nà bí èmi o lágbára ọlọ́run àtẹ̀wẹ́ àti ìbẹ̀rẹ̀ ẹ bá jọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ni ẹ̀yí ra àwọn ọmọ yìí o. wo olórí ọ̀dọ́ wọ́n bá ṣe ń fún ọyàn kẹ máa gbìyànjú kẹ máa gbé káàkiri fáwọn èèyàn náà. àtàrí ìkọlé ẹ̀ máa fún ní akúntowó akúntọmọ akúnní sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Gbogbo nǹkan tó lọ́n dá àti tó ń bí àti tí ò mí gbogbo ẹ̀ ló máa parapọ̀ tó máa ṣiṣẹ́ rere fún yín kò sí nǹkan tó lọ́n dá tó máa ṣiṣẹ́ òdì sí yín o kò ní ṣiṣẹ́ òdì sí àwọn ọmọ yín o kò ní ṣiṣẹ́ òdì sí iṣẹ́ yín o kò ní ṣiṣẹ́ òdì sí ilé yín o lágbára Ọlọ́run lágbára Elédùmarè fún púpọ̀ kó dùn ayé yín máa dùn kálẹ̀ ni o èyí tá a sọ yẹn Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ìjọba máa rí o ní mọ̀kòrò lágbára Ọlọ́run lágbára Elédùmarè àwọn èèyàn wọn bá yín péjọ léèní láti bá yín yọ̀ wọn ní péjọba yín sọ fún o wọn ní péjọba yín banújẹ́ o ẹni tí ẹ ti bọ̀jẹ̀ wọn ní péjọba bọ̀jẹ̀ o lágbára Ọlọ́run lágbára Elédùmarè bàtà yín bá ń jáyé àdùnnú wọn máa jẹ́ ti yín o èyí tá a sọ yẹn Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. ẹ gbàdọ̀ wọn kẹ bá kẹ jẹ́ kọ́ ẹ̀mí káàkà. Ipò onírọ̀jú ọbẹ̀ ayé àárọ̀ ìlọrùn àtúnyìn lára o oyè tẹ́ǹjẹ yẹn ní kábàámọ̀ kí n lọ ju èkó yẹn lè ṣe tún ẹ o kí n mọ̀ kí n kú tètè lọ ju èyí náà dọ́là mọ̀ ìwà àrùn màrí rẹ́rìn lágbára Ọlọ́run ayé àárọ̀ fún yìí o àárọ̀ fún ìyàwó yìí àárọ̀ fáwọn ọmọ yìí o. Epo ìwé ojú ọbẹ̀. Ìwé ojú ọbẹ̀ lámúdé introduce rẹ̀ ni. Oyin. Kóhùn bá rọ̀ sí ilé ẹ̀kọ́. Ayé máa yọ ní sí gbogbo yín. Ọkọ̀ ọmọdé bá ròyìn tó máa ṣàkàrà. Bẹ́ẹ̀ni. Ayé yẹn á dùn kalẹ̀. Àmú ìrẹ́bù kàtúkọ̀ ẹ̀dá. Lágbára Ọlọ́run lágbára Elédùmarè. Bẹ́ẹ̀ ni ilé àpáti. Ayé yóò ní kò. Ẹ ní mọ̀ kó tó máa dùn ẹ máa kọ́ wọn láti ó máa dùn fún yín lọ́jọ́ alẹ́ ni. Ó ti ń dùn, ó ti ń dán, ó ti ń da àìní dùn lọ kò ní jẹ́ sí yín o. Kò ní jẹ́ tàwọn ọmọ yín o. Iṣẹ́ yín á máa dá sí ni o. Ayé yín á máa dá sí ni o. Ní gbogbo ìgbà ẹ bá ń fòlù ẹ jábọ́. Ẹ bá rìn lórí omi ò ní gbé yín lọ. Ẹ bá rìn lórí ilẹ̀ ò ní gbé yín mì. kí ni àwọn bàkẹ́rù olówó àǹfìn máa fashion ló mọ̀ mí nítorí ìdájọ́ aago mẹ́ta ni mo ti lánàá mo ti kò ní aago mẹ́fà láàárọ̀ yìí lọ́bẹ̀ ìgbọ́dọ̀ òkú ti bẹ́ẹ̀ rúbi. iyọ̀ kan rọ́bẹ̀ tó ń dùn ìwọ́n gbọ́dọ̀ já lágbára Ọlọ́run lágbára Elédùmarè ayé yóò ní dòdò lágbára Ọlọ́run gbogbo nǹkan tó dáa tó máa ṣe láyé tó mú léèyàn tó wẹ̀ lẹ́yìn náà máa ṣe ìtẹ́ ti ṣe òfin bàjẹ́ o. nǹkan tí mo tún rí ẹ̀kẹ́ ni pé mo ní ìdọ̀pá lámòdì ìgàn méjì fún ètò ìmòrí ìbàkan ọkọ̀ tó ara ẹ̀ tí ò ń gbọ́ ń sùn ó já mo ṣe ń sọ o mo ń gbọ́ yín sọ. olóòtú. ìwé akọ́gbé
Oya. Lẹ́yìn ìbéèrè lẹ́ẹ̀kan bá a ṣe máa ṣe lò ẹ̀fọ́ ká má gbowó ìmú ẹ̀ lọ́wọ́ ẹ̀mí sọ fún ẹ̀kọ́ ti yẹ kórè yẹn á tẹ̀lé owó tí sáàtì bẹ̀rẹ̀ tí mo ń bẹ̀rù. Tọwọ́dà ẹ̀dìdẹ́ tọkọ nìyẹn o tọkọ ní tọkọ ní táyà ní tó ń bọ aláìlúwà tó lọ Aremo ní Aremo ìfúkẹ́ tí ń tó ń bọ dẹ́ẹ̀dẹ́ Aremo ilẹ̀ ti fi tẹ́lẹ̀ fún tí ń bọ́rọ̀ gbọ̀ngàn ẹ̀ dẹ́ẹ̀dẹ́ oyè o máa sọ wá Aremo ẹlẹ́tìrún wà o ẹlẹ́tìrún ìwà náà kò ń wẹ̀ náà ilé ìjókòó èyí dé fìlà ọ̀yẹ́ fífẹ́ ìgbà sàtífíkẹ́tì ẹlẹ́tì ṣe ní ṣùgbọ́n kí ilẹ̀kẹ̀ bá ti wà náà o ti bọ̀ ọrùn rẹ̀ ọdẹ ti ń dà rẹ̀ mọ́ àti sáìnì ẹ̀fún dátà ilẹ̀tì náà ṣe ní ṣe ká kó ihun náà fẹ́ Oyèbọ́lá ṣe ká kó ihun náà fẹ́ ọmọ ọba adúrẹ̀ ilẹ̀kẹ̀ ẹ̀yìn lọ́ṣọ̀ yìí o ìsọ̀kẹ̀ ọ̀nà lẹ́yìn pọ̀ wọ́n ní kó ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ sí ẹ lọ́wọ́ ẹ bá mi ṣàṣẹ wọ́n ní fẹ́ gba fún ẹ lóúnjẹ àṣẹ wọ́n ní díẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ wọn. ogun àkóbá àtúbọ̀ ẹ máa jẹ́ tẹ̀rẹ̀. àṣẹ o ìlẹ̀kẹ̀ ọrùn lé o aláìlúwà ṣé ká gbé ìlẹ̀kẹ̀ yìí aláìlúwà ṣé ká gbé wù. ẹ bá ń gbé wù. ṣé ká gbé òun náà yàbí ká fún náà fẹ́. I should use my discretion. Aremo ká ń gbèrò ní ọ̀nà fẹ́ o ṣùgbọ́n ẹ̀rín máa ṣẹlẹ̀ ìfọ̀ ayé wà níbẹ̀ wọ́n ti wá táyé ìlẹ̀kẹ̀ òun yẹn ló ní inú bọ́jú lò wọ́n lè fi dẹ́mọ̀ náà gbàrà ìjẹ́ o ẹ lọ wo bóyá òun ni ilẹ̀kẹ̀ máa ná gbàrà ìjẹ́ ìyẹn lè ṣe tirẹ̀ o àbọ̀ náà a máa dájú lórí o ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o ẹni kú sọ̀nà bí òfin o. Ṣe bánà bí báyìí. Lábòdì àbíbá ṣe máa ń ṣe ọlọ́gbà ẹ̀yìn fúnra ilé máa lọ gbà wọ́n lọ́dọ̀ àwọn èèyàn yìí so wọ́n máa kó sí wa ṣètẹ́ bá ti gbà bá ti tóbi 200,000 300 kẹ́ máa padà bọ̀ wọ́n máa bọ̀. Kẹ́dẹ̀ máa kó bọ̀ fún bàbá yín. Bàbá yẹn kẹ́ ẹ ní ìdí káàṣì wọn kẹ́ẹ̀fẹ̀ fún káàṣì a tún yín lára ẹ lò pẹ́pẹ́pẹ́. o mọ̀ fún àbúrò mi lójú sá. fáìn mọ̀ mi ó yẹ kí n gbó fáìnì ẹ̀ pápá náà. kí ni ṣe wà torí tó lórí wọn ní kó ṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ wọn ní kó sí yín lẹ́sẹ̀ lágbára Ọlọ́run lágbára lónìí àwọn ní fẹ́ gbá fún yín lóúnjẹ wọn ní tèyí mọ́lẹ̀ bí ẹran èyí tá a sọ yẹn Ọlọ́run jẹ́ kó rí bí ẹran. Ọ̀la gbogbo nǹkan ẹni mi àdè máa bá ẹ sọ. Jẹni ọlá lè jẹni ìdí ẹni jẹ láéláé ẹni pẹ̀lẹ́ Òye máa káwọn èmi àti máa ta ẹgbẹ́ ẹ̀. náà ní ti yín gbàgbé gbogbo ibi tẹ́ bá ń lọ ilẹ̀ ọmọ ìgbà ń bẹ̀ lánàá ọmọ ìgbà ń bẹ̀ lágbára Ọlọ́run ojúre náà fi ń wò nìkan ojúre náà wà fún máa wò wọn ní gbogbo orúkú wò ní. Ògúnyè jọ Ògúnyè jọ Aṣẹ́wó ni wá ní ìṣúwọ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ wà bàbá sọ rẹ̀ ni Ìfẹ́sà làá lọ máa ń já wa ní bàbá sọ rẹ̀ ni ẹ̀jẹ̀ lẹ sọ wà. ìṣúwọ̀. bóyá ẹ lọ 200,000 lọ́wọ́ àgbà wa 200 ẹlẹgbẹ́ náà tí ó bá pé abájókòó ni o 200,000. àti ìrìn náírà àti dọ́là náírà. Báwo ni ṣé ọmọ mi lọ́dọ̀ yìí nígbà? Mo ò dojú yín mọ̀ mọ́. Ọlọ́run kò fi dédé lọ́dọ̀. Ojú ẹni tó ń wújú ẹ láti jọ báwo ni.
Aremo Wisiwanda. Igi àkókò ikú gbẹmẹ gbẹ márùn àdàgbà àyíbá ti ṣe àrọ́nà gbígbà wọ́n á ìmúlẹ̀ olùẹ̀ lọ́wọ́ mẹ́bí náà rẹ̀. Afọ́gbọ́n gbígbà ti ẹ̀dà àwíṣẹ́ tọ́tọ́ àtòsí ọlọ́wọ́ fi gbé rẹ̀ dání ọ̀dọ́ tó ti àbọ̀ ọmọ apá bẹ̀ẹ̀talẹ̀ gbogbo tó àpamọ́ tìṣù tí gbọ́dọ̀ gbọ́ máa mọ̀ rí pẹ̀sọ́ ẹgbẹ́ máa jẹ́ nìyẹn àárọ̀ ọmọ Jesus name. Ọ̀pá náà lérè ọ̀pá ẹ̀yẹ gbèrè ní ayé òní gbà lọ́wọ́ ẹ̀. Sókùtù rẹ wọ́n mẹ́yẹ rẹ yìí lágbára òun fò bàálù jẹ́ máa fi sọ yìí. Ọkọ̀ àgbẹ̀rẹ̀ ìṣúgbẹ́rì jẹ́ máa 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 sọ tọ́sítò sílẹ̀ ní fi kó ìwọlé eré owó eré ọmọ eré àlàáfíà ìwé tó wà l'Amẹ́ríkà tó wà ní Germany tó wà ní gbogbo kìíní kéèmù náà máa bá iṣẹ́ ìdíje tó wà ní Spain kẹ́ máa kó adékẹ́ lágbá ìgbẹ́ bó ṣe máa rí nìyẹn ó ti ga ó dẹ̀ ti níyì ìyí náà ló tún gba ìkúndé ìlú náà bẹ́ẹ̀ tálẹ́ nígbà máa pẹ́ wẹ́ o ẹgbẹ́ ìgbìmọ̀ àrùn ẹ̀ tọ́ o lẹ́kẹ̀ẹ́ tálẹ̀ ìgbẹ́ máa dàgbà máa dùn máa sí ìgbẹ́ jù dáàmà jù ṣe pẹ́pẹ́. Ẹ̀pẹ́ ló máa ṣe láàárọ̀ àtẹ̀pẹ́ sẹ́fà. Àfárá ni. Ó yá lọ fi so lọ fún lọ. Bá ṣe sí àmàṣe. Aremo olóyè.
Owó